Oògùn oṣó kété àtẹ̀pa gun àjẹ́ kété àtẹ̀pa bá mi tẹ́ o àtẹ̀pa àtẹ̀pa àtẹ̀pa. Ìlérí Ọlọ́run ni ìlérí kéèyàn kùnà. Mo fáyọ̀ o látinú ìwé orin Dáfídì orí 151 91 ẹsẹ̀ kẹtàlá lébẹ̀ ni ìwà tẹ̀ ọ́n mọ́lẹ̀ ìwà tẹ ẹgbọrọ kìnìún àtejò paramọ́lẹ̀ ìwà ajákun tẹ̀ ọ́n mọ́lẹ̀ èyí ni ní àrídájú ìlérí òṣẹ́gun Ọlọ́run mú kó èèyàn ọ̀nìyàn rẹ̀ wà tẹ̀ ọ́n mọ́lẹ̀ ó ní àkòrí tòní dìímù o wí nǹkan Ọlọ́run wí sí ọ létí lèyí ni lọ́nà kọ̀nà kan bá gbà yọ sí ọ kan bá lábẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ ó túmọ̀ sí pé òwòlí borí òwòlí jagun òwòlí ṣẹ́gun òwòlí lòkè téńté òlérí kan Ọlọ́run ṣe kó ìrakọ̀ mọ́ lèyí ni ìrakọ̀ yẹn sọ àǹfààní oore ọ̀fẹ́ kẹ́nu Jésù ọ̀sọ́ ẹ̀nù ọmọ wí kọ́nìyàn bá láṣopọ̀ pẹ̀lú Jésù Kristi òṣẹ́gun kì í Jésù gbà lọ́ ikú lọ́ àrùn níjọ́ àjínde kò dìde kò lúpọ̀ òkú ọ̀rẹ́ lókè téńté Bíbélì wí ẹ lọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè ìlérí tòní ó wí wàá tẹ̀ ọ́n mọ́lẹ̀ wọ́n bá lọ sí Genesis náà orí 3 ẹsẹ̀ 15 lébẹ̀ ó ti wí bá wí Jésù Kristi ọmọ aládé àlàáfíà amẹ́tò pàṣẹ rẹ̀ amútẹ̀rí èṣù mọ́lẹ̀ bẹ́ẹ̀ mo ń fẹjú mọ́ ọ lónìí o bẹ́ẹ̀ mi ràn án kíkà ọ kàn dìde ọ̀tẹ̀ kàn dìde ogun sí ọ lónìí Bíbélì wí wàá tẹ̀ ọ́n mọ́lẹ̀ rà kàn sẹ́yìn agbára òkùnkùn ni agbára Sátánì agbára kẹ́ ṣàfihàn òmùrú kété agbára kò yóò ṣe ní lúbi kò yóò ṣe ní jàǹbá ọ̀nìyàn kan dàbí ẹranko àjìyànràn kìnìún ẹranko àgbékalẹ̀ òfin kò lòdì sí ti Jésù Kristi agbára kò bá ní jẹ́ kò bá ń jẹ́ kò wó yín palẹ̀ agbára oṣó agbára àjẹ́ agbára ẹlẹ́bọ lóògùn agbára kò jẹ́ pé èṣù ìlò bíi ti ogun Gòláyàtì kò mí borí ọ̀nìyàn kò mí ṣẹ́gun ọ̀nìyàn kò mú dayé ọ̀nìyàn irú agbára bá Jésù Kristi nínú ìlérí ọ̀rọ̀ rẹ̀ lóníwá ìwà tẹ̀ ọ́n mọ́lẹ̀ wà tẹ̀ ọ́n mọ́lẹ̀ ní abẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ̀ agbára kò fẹ́ jí mọ́ kàn yámúra rẹ̀ hàn lójú àlá kàn dèrú ibà ọ́ kàn wẹ́ aṣọ láyọ̀ kàn yín kété ète àtàbákẹ́ nínú ọkàn rẹ̀ ẹnu rẹ̀ làrá rẹ̀ ya gbé oṣooju ayé ran ejò láéláé ni míkẹ́mí áńgẹ́lì ubi áńgẹ́lì èṣù kété ran pátá o ẹranko kò jẹ́ pé gbìràn gan lásán kíkéran lásán ẹyẹ burúkú kéèké lórùlé lóru kẹjọ ní sùn ìhun alákọ̀ọ́nìyàn rí kò jẹ́ pé lẹ́yìn aláni ọ̀rẹ́dẹ̀ ìlérí ajáko kùnà ọ̀nìkan ti ṣùlérí kò ọ̀nìkan ti mí lẹ́tà ikò ajáko dẹ̀ gbà á lọ́rẹ̀ wí èṣù gbéga mọ́ o kété wọn kọ máa ya ẹ̀fà ẹranko burúkú ayé kété bí ọ̀nìyàn bí àlùjọ̀nú abínú ọni kò jẹ́ pé aláǹgbáran ní danú lédélẹ̀ mọ kẹ́ nínú ran àká àmì rí bẹ́ẹ̀ yìí ni kò jẹ́ pé lòkò sínú sí ọ alátakò rẹ aṣòdì sí Kristi rà kò jẹ́ pé wọ́n fẹ́ bẹ́ gidi ọ̀nà orí ayọ̀ rẹ Bíbélì wí wàá tẹ̀ ọ́n mọ́lẹ̀ onínúbíni oníkọ́ra kò sí nínúbíni sí ọ olùdán rẹ àyàdánkùnrin ni o àyàdánbòrin ni o bóyá a ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run rẹ̀ kí ti rú ọ̀nìyàn bá
kó bá lọ sí ìrere ti Máàkù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún àti ìkejìdínlógún ìwà tẹ̀ mọ́lẹ̀ oríṣiríṣi ìwà alẹ́ ẹ̀mí èṣù hàn kété ẹ̀mí èṣù hàn ìwà alẹ́ hàn dànù kété kó bá jọmọ́ bí èèyàn ọlọ́hàn kàn ṣòfófó ayé ká èèyàn ọlọ́pàá òkùnkùn kàn ń tọpinpin ọ̀rọ̀ ayé rẹ àtàṣeyọrí rẹ kàn ń gbin ọmọ rẹ hàn rè kàn ń wí àmú ọ̀pá ọlẹ́kún èèyàn abatọnu jẹ́ èèyàn ọ̀tá ulé èèyàn ọ̀tá òde lónìí o ẹ̀mí ọlọ́run yà kọ sí ọ wí mo bẹ̀rù ràn ìlérí ẹsẹ̀ bíbélì kan kọ́ ẹ̀ wà tẹ̀ ọ́n mọ́lẹ̀ èèyàn ejò èèyàn paramọ́lẹ̀ èèyàn gbọ́rọ̀ kìnìún kè é bú ramúramù kè é síbi kan tí a rọ̀nà lọ bíbélì wí wà tẹ̀ ọ́n mọ́lẹ̀ ìlérí kọ́ ọlọ́run mú kọ́ lè yí o wòlíì àìsáyà lè wí bá ìhèrí sáà gbàgbọ́ ṣé èrí ọlọ́run ló dì mú àbí èrí ti èṣù wọ́n gbọ́dọ̀ yàn kan nínú méjèèjì lítèmi o mo ti yàn wí màá tẹ̀ ọ́n mọ́lẹ̀ àbá ṣẹgbẹ̀rún àbá ṣẹgbẹ̀wá lórúkọ Jésù Kristi olùgbàlà mi aṣẹ́gun kò ju aṣẹ́gun lọ kó ṣẹ́gun ayé kó ṣẹ́gun ẹ̀ṣẹ̀ kó dẹ̀ mú ṣẹ́gun nì kọjá kó mú kò mí lórúkọ Jésù Kristi èmi náà màá ṣẹ́gun ran ìwà ṣẹ́gun ìwà tẹ̀ ọ́n mọ́lẹ̀ lágbára ọlọ́run lódùmarè kó bá dúró sórí ìlérí nì kó bá dúró sórí ọ̀rọ̀ nì kó bá dúró sórí àgbẹ́kẹ̀lé nì kó bá dúró sórí ọ̀rọ̀ kan jẹ́ pé ẹ̀yọ̀ lọ láàrin iṣẹ́ ó di dandan kó tẹ̀ ọ́n mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ó ní kàn gbàlà kàn dẹ̀ múdà ṣẹ́gun kì í ṣe ọ̀rọ̀ ọlọ́run kàn múlé lọ mọ́rẹ̀ tẹ orí èṣù àtòrí àjẹ́ mọ́ tẹ̀ ẹ́ mọ́lẹ̀ lágbára ọlọ́run olódùmarè máa parí òjé mi sí ìjọba ti ọlọ́run ire o.